èyí ni àṣeyọrí alága ìjọba ìbílẹ̀ Mòró lẹ́yìn 100 ọjọ́ lọ́fíìsì nínú ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé lọ́jọ́ 21 inú oṣù kẹsàn-án ọdún 2024 ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti dìbò yan Hajia Mariam Abdulwasiu Ọmọ́táyọ̀ gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Mòró tí wọ́n sì búra wọlé fún un. Ìbúrawọlé rẹ̀ jẹ́ ìgbà ọ̀tun níjọba ìbílẹ̀ Mòró gẹ́gẹ́ bí ó ti jẹ́ obìnrin àkọ́kọ́ tí yóò jẹ́ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún láti ìgbà tí wọ́n ti dá ìjọba ìbílẹ̀ náà kalẹ̀. Ní kété tó dé ọ́fíìsì ló ti dáwọ́lé àwọn iṣẹ́ àkànṣe àti ètò lọ́lọ́kan-ò-jọ̀kan tó ti ní ipa rere lára àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ Mòró, pàápàá jùlọ àwọn tó wà ní ẹsẹ̀ kùkú. Lára àwọn àṣeyọrí rẹ̀ ní 100 ọjọ́ tó ti lò lórí ipò gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Mòró ní ṣíṣe àtúntò ìgbìmọ̀ aṣòfin ìjọba ìbílẹ̀ Mòró, ṣíṣe àtúnṣe àwọn ọ́fíìsì àti ríra ohun èlò sínú ọ́fíìsì ní olú ilé ẹgbẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀hún, dídá ojú ọ̀nà àti fífẹ́ ọ̀nà lójú jákèjádò ìjọba ìbílẹ̀ Mòró láti jẹ́ kí ètò ọ̀gbìn àti ètò ọrọ̀ ajé rọrùn láwọn ìlú tó wà ní ìjọba ìbílẹ̀ ọ̀hún, pípèsè omi tó ṣeé bùmú-bùwẹ̀ gba ti iṣẹ́ àkànṣe Mòró Water for All Project (MOWAP), ètò tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi gbẹ́ kàngádẹ̀rọ tuntun 100 níye àti ṣíṣe àtúnṣe kàngádẹ̀rọ tó ń lọ bí 200 níye jákèjádò ìjọba ìbílẹ̀ Mòró tí ètò náà sì ń lọ lọ́wọ́. Gbígba àwọn fìjìláńtì 100 sẹ́nu iṣẹ́ lábẹ́ ètò ìdáàbòbò Mòró tí wọ́n pè ní Operation Secure Mòró. Ètò ààbò ọ̀hún ni ó wà fún pípèsè ààbò tó dájú ní àwọn igbó aginjù, ojú ọ̀nà àti ọjà jákèjádò ìjọba ìbílẹ̀ Mòró, ṣíṣe àmójútó bí owó ṣe ń wọlé àti bí ó ṣe ń jáde níjọba ìbílẹ̀ ọ̀hún, léyìí tó yọrí sí bí wọ́n ti yọwọ́ kílàńkó àwọn alámòjútó owó ìpawọlé kúrò láwo tí wọ́n sì gbé gbogbo nǹkan tó jẹ mọ́ ọ̀rọ̀ owó ìpawọlé lé àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ lọ́wọ́, tó ti mú àlékún ìdá 75 bá owó ìpawọlé ìjọba ìbílẹ̀ náà báyìí. Ṣíṣe àgbékalẹ̀ àwọn ìlànà tí yóò mú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀hún rọrùn àti pípèsè iṣẹ́ ìṣe fún àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ rẹ̀. Shakirat Arowolo Nurudeen ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣé púpọ̀.